Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Happy birthday to you. Ẹni aṣọ púpọ̀ nínú ọ̀làlá etí ìlú àyíjẹ́. Kìnìún olóyàjú gbogbo ńláde. Mo tún pọ̀ olùdókòlẹ̀ yàrá. Ṣáàsì ní ó yẹ ká rọjò olóore fáyé bọ́. Apẹ́lẹ́mu ìṣàká ẹlẹ́mu kò kí ẹ kí ẹ. Òwe ọ̀pọ̀ kò tán. Sáyìn ló ṣe pa. Òwe náà kò tán. Òwe ọ̀pọ̀ kò tán. Ẹ̀rí mi. Òwe náà kò tán. Oṣù wa. Ìjọ ọkọ̀ òjò, ànábì ìjọ ọkọ̀ òjò, ìwọlá ẹ̀rí mi, kò sí ìjọ ẹgbẹ́ àlọ́sẹ̀ mi, ìjọ ọkọ̀ òjò, ìjọ ọkọ̀ òjò, ìjọ ọkọ̀ òjò, ìjọ ọkọ̀ òjò. Òṣùpá yìí ò àmọ̀bí ní àgọ́ sí Nàìjíríà ó ti kówó dé. Àmọ̀bí òṣùpá ó ti kówó dé o. Àmọ̀bí òṣùpá ó ti kówó dé. Sàyíìdì òṣùpá ó ti kówó dé o. Àmọ̀bí òṣùpá ó ti kówó dé. Ọmọdájú ló láti Amẹ́ríkà. Sàyíìdì òṣùpá ó ti kówó dé. Ìgbò kọjá mọ́ ẹ lọ́wọ́. Wàá fi wá àfihàn tọmọtọmọ. Alágbèdá nìgbé ẹ̀dá òsà ìdí akínú. Àbọ̀lábà Amẹ́ríkà ó kówó dé. Ẹjọ́ ẹ má má bù jí jẹ́. Ẹ má má bù jí jẹ́. Gbogbo wa ti múra lóṣooṣù. Ẹ má bẹ̀ fún jí. Ẹ má bẹ̀ fún
máa jayé ọba lọ àyìnbó mọ́kọ́ láwọn gbogbo yìí mo kí jí bọ́lá. aláwìyé mi hà ọ̀bẹ̀rẹ̀ ó máa kú oríire kú oríire. ọmọ lè mọ ọmọ àgbà ọkọ rí ilé ọkọ bàṣírí ni gbogbo Islamic musician gbogbo ní mọ́kí. Sọ̀tí ààrẹ wà lórí ẹ̀sàlátù. Saida, Yamana, Kawatu Hukaya TV, Anua Kiki, Amataya Mia Kiki, Amataya Mia, Peluma Suratu Mi, Sweet, Yoga, MTA. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.